olólùfẹ́ Agogo Ayo àti kí n káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ, kókó inú ìròyìn náà rèé. Igbaradi láti kọ́ ìlú eré sinimá sílùú Asaba ń lọ lọ́wọ́. Àwọn fídíò orin orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn tó dára jù nílẹ̀ Áfíríkà. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìgbà ọ̀tun ti dé bá ilé-iṣẹ́ Nollywood gẹ́gẹ́ bí èròǹgbà àti kọ́ ìlú eré sinimá sílùú Asaba ìpínlẹ̀ Delta ti fẹ́ di mímúṣẹ. Olóyè Eddie Ugoma sọ èyí di mímọ̀ lẹ́nu lọ́lọ́ yìí. Ó sì sọ wípé wọ́n yóò kọ́ ìlú eré sinimá náà bíi ti iléeṣẹ́ sinimá orílẹ̀-èdè Amẹ́ríkà Hollywood, àti wípé iléeṣẹ́ Califco Corp Nigeria tí olú iléeṣẹ́ rẹ̀ wà ní Amẹ́ríkà ni yóò kọ́ ìlú náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjọba ìpínlẹ̀ Delta ti fọwọ́ sí iṣẹ́ náà tí yóò di ṣíṣe tán láàrin ọdún 5. Wọn yóò sì bẹ̀rẹ̀ rẹ̀ kọ́dún yìí tó parí. Olóyè náà ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ náà ti jẹ́jẹ̀ẹ́ láti fún àwọn ní ilẹ̀ fún iṣẹ́ náà. Àwọn tí yóò sì kó owó lé lórí náà sì ṣẹ̀ṣẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti lò oṣù 3 gbáko. Ugoma ní wọ́n tilẹ̀ fọkàn sí ìpínlẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀, Èkó, Àbújá àti Bayelsa ni, ṣùgbọ́n nígbà táwọn ìpínlẹ̀ náà ṣetán ní òun tètè tẹkọ̀ gómìnà Emmanuel Uduaghan létí. Gómìnà náà sì gba èròǹgbà wọn tọwọ́ tẹsẹ̀. Olóyè Ugoma ní àwọn tó fẹ́ kó owó lé iṣẹ́ náà lórí rí wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò ìlú eré sinimá tí yóò bá ìgbà tán nípa níní àwọn ilé ìtura ńláńlá, gbọ̀ngàn eré ìdárayá lóríṣiríṣi, ilé ìgbafẹ́ tìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí yóò sì mú kí owó tí wọ́n máa ń ná lórí eré sinimá lórílẹ̀-èdè Nàìjíríà dínkù dáadáa. Ó wáá fìdí rẹ̀ múlẹ̀ wípé gómìnà Uduaghan ti ṣetán láti sọ ìpínlẹ̀ náà di ìpínlẹ̀ tó fààyè gba eré sinimá lórílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ àti adarí àgbà fún iléeṣẹ́ MTV Networks Africa, ọ̀gbẹ́ni Alex Okosi, ti sọ wípé àwọn olórin orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn adarí fídíò orin wọn ti ń ṣe díẹ̀ lára àwọn fídíò orin tó dára jùlọ nílẹ̀ Áfíríkà. Ó fi hàn lẹ́nu lọ́lọ́ yìí nílùú Èkó wípé orílẹ̀-èdè Nàìjíríà ló máa ń ṣe fídíò orin tó burú jùlọ nílẹ̀ Áfíríkà kí wọ́n tó dá MTV Base tilẹ̀ Áfíríkà sílẹ̀, àti wípé MTV Base ti ṣe iṣẹ́ takuntakun láti gbé àwọn orin àti àṣà ilẹ̀ Áfíríkà lárugẹ. Eléyìí sì ni orílẹ̀-èdè Nàìjíríà ń jèrè lọ́wọ́lọ́wọ́. Ọ̀gbẹ́ni Alex ní MTV Base tún tẹ̀lé ìlànà òfin tí àjọ National Broadcasting Commission NBC fi lélẹ̀ nípa wípé tí wọ́n bá gbégi lé fídíò orin kankan, àwọn kì í lò rárá. Àwọn sì máa ń rí dájú wípé orin kórin táwọn ń lò bá ìlànà àjọ National Broadcasting Commission NBC mu, ó sì jẹ́ eléyìí táwọn ènìyàn fẹ́. Èyí ni òpin ìròyìn fún tòní. Ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìgbáradì láti kọ́ ìlú eré sinimá sílùú Asaba ń lọ lọ́wọ́. Àwọn fídíò orin orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn tó dára jù nílẹ̀ Áfíríkà. Àwọn ìjọba lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú.